iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n máa ti ju ọ̀pọ̀ ọ̀rọ̀, wọ́n ti sọ bọ́ǹbù ọ̀rọ̀, wọ́n sì ti sọ̀rọ̀ kò bá kò gbé lu ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀-èdè yìí olóyè Matthew Aremu Òkìkíọlá Olúṣẹ́gun Ọbásanjọ́, ẹni tí gbogbo ayé mọ̀ sí ẹ̀bọra òwò tàbí bàbá Ìyábọ̀, lórí ọ̀rọ̀ tí wọ́n ní bàbá Ìyábọ̀ sọ tí wọ́n sì tú àṣírí Ọbásanjọ́ wípé òun gan ni bàbá ń lo oníjẹgúdújẹrá tó kó orílẹ̀-èdè sínú wàhálà. Ǹjẹ́ ọ̀rọ̀ wo lọ́básanjọ́ sọ? Kí ló sì bí èsì tí iléeṣẹ́ ààrẹ fún ètò di wàhálà rẹpẹtẹ yìí? Níbi ayẹyẹ ọjọ́ bíi 60 ọdún tí abẹnugan ilé ìgbìmọ̀ asòfin kékeré l'Àbújá tẹ́lẹ̀ ọ̀nàrẹ́bù Emeka Ihedioha àti ìpínlẹ̀ Imo tó ṣe ní ìlú Àbújá, níbi tí Ọbásanjọ́ ti jẹ́ àlejò pàtàkì níbẹ̀, ìní bàbá náà ló ti tú àṣírí ìjọba Tinubu wípé lábẹ́ ètò ìṣèjọba democracy orílẹ̀-èdè yóò ti fẹ́ wó lulẹ̀, bẹ́ẹ̀ ló ní gbogbo ohun tó ń jẹ́ òfin ní Nàìjíríà ìní Tinubu ti ń parẹ́ pàápàá lórí bó ṣe kéde ìjọba pàjáwìrì ní ìjọba ológun ní ìpínlẹ̀ Rivers tó yọ odidi gómìnà Sim Fubara, igbákejì Ngozi Ada àti gbogbo ọmọ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ náà tó ní kí wọ́n lọ rọ́kúnlé fún bí oṣù 6 tàbí kóhun tó fi kún. ṣá o, ọ̀rọ̀ yìí inú bí Ọbásanjọ́ nínú tó fi ń sọ̀rọ̀ sí Tinubu ṣàkàṣàkà pé ètò democracy ó ti fẹ́ wọ́ lábẹ́. Ṣùgbọ́n nígbà tó ń fèsì iléeṣẹ́ ààrẹ nípasẹ̀ olùrànlọ́wọ́ pàtàkì lórí ọ̀rọ̀ ẹ̀rọ ayélujára fún Tinubu, Olúṣẹ́gun Dàda jẹ́ kó di mọ̀ pé kí Ọbásanjọ́ kọ́kọ́ yọ ìtì igi ojú tiẹ̀ kó tó yọ tẹlòmíì. Ó ní gbogbo ayé ló mọ̀ pé gbogbo ẹ̀sùn tó fi ń kan àwọn ààrẹ tó dé lẹ́yìn ẹ̀ inú jẹ́ pòun gan ló jẹ̀bi. Wọ́n ní bàbá ń sọ̀rọ̀ owó jẹgúdújẹrá. Olúṣẹ́gun Ọbásanjọ́ gan ni bàbá ìyún grandfather jẹgúdújẹrá lórílẹ̀‐èdè yìí. Bẹ́ẹ̀ ló ní Ọbásanjọ́ ò tún bọ̀wọ̀ fún òfin lásìkò tó fi ṣe ìjọba Nàìjíríà. Kódà ó jẹ́ kó di mọ̀ pé láyé ìgbà ẹ̀ ìṣẹ̀lẹ̀ máa ń pààrin àwọn ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá bó ṣe wù ú. Bẹ́ẹ̀ ni Olúṣẹ́gun Dàda tún jẹ́ kó di mọ̀ wípé yàtọ̀ sí eléyìí, Ọbásanjọ́ tó fẹ́ gbé igbá ìdìbò fún sáà kẹta èèyàn third term tó ń gbé òbítíbitì owó fáwọn asòfin láti yí òfin padà, ṣùgbọ́n tó ní àwọn ọmọ Nàìjíríà wọn kò gbà fún un. Olúṣẹ́gun Dàda tó jẹ́ kó di mọ̀ pé lára àṣírí tóun yóò tú ni pé níṣe ni Ọbásanjọ́ ló fi agídí gba gbogbo àwọn ìpínlẹ̀ tí ẹgbẹ́ òṣèlú AD tó ń darí láàrin ọdún 1999 nígbà tó di òṣèlú ọdún 2003 tó sì jẹ́ kó di mímọ̀ wípé àwọn gómìnà tí wọ́n yọ lọ́dún 2025 lọ́dún àwọn gómìnà tán yọ lásìkò Ọbásanjọ́, ìyẹn àwọn gómìnà bíi tìpínlẹ̀ Bayelsa Desire Alayemẹsíà, olóyè Ayọ̀délé Fáyọ̀ṣe ti ìpínlẹ̀ Èkìtì, olóyè Joshua Dariye ti ìpínlẹ̀ Plateau, ọba Rashidi Ládọjà ti ìpínlẹ̀ Ọ̀yọ́ àti olóyè Peter Obi ti ìpínlẹ̀ Anambra. Inú ni lásìkò Ọbásanjọ́ ni ó fagídí ni wọ́n yọ àwọn ẹni náà, èyí tó túmọ̀ sí pé kò sí òfin lábẹ́ tiẹ̀ náà. Bẹ́ẹ̀ ni iléeṣẹ́ ààrẹ tó jẹ́ kó di mọ̀ pé lásìkò Ọbásanjọ́ ìní igbákejì ọ̀gá àgbà ọlọ́pàá ló lọ jí odidi gómìnà ìpínlẹ̀ Anambra Chris Ngige tó jí gbé, tó sì ní wọ́n tó gbé ìbọn sí lórí láti kọ lẹ́tà ìkọ̀wé fipò sílẹ̀. Wọ́n ní gbogbo eléyìí sábẹ̀bẹ̀ democracy iná ló ti yẹ kó máa ṣẹlẹ̀ ìyẹn lábẹ́ Ọbásanjọ́, tó sì ní bírú eléyìí bá wá ṣẹlẹ̀ lábẹ́ Ọbásanjọ́ kí ló dé tí ò sọ́ta rẹ̀ tó wá jẹ́ pé tìjọba oníjọba ìní ó máa sọ.